la tún wà lónìí lórí ètò wa Agogo Ayo. Orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. Kókó inú ìròyìn tí a ní fún yín lónìí rèé. Obìnrin kankan ò lè tú wa ká, bracket ló sọ bẹ́ẹ̀. Richard MOFE DAMIJO gba oyè tuntun. Two-Face pààrọ̀ orúkọ. Inú mi máa ń dùn táwọn ọkùnrin bá dẹnu ìfẹ́ kọ mí, Chelsea EDOGUN ló sọ bẹ́ẹ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo ènìyàn ló mọ̀ wípé táwọn ẹgbẹ́ orin bá ti túká, ó máa ń sábà jẹ́ nítorí obìnrin tàbí nítorí owó. Ṣùgbọ́n àwọn gbajúmọ̀ ẹgbẹ́ orin ní bracket ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé kò sí ohunkóhun tó lè tú àwọn ká. Ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ náà Vast ní níwọ̀n ìgbà tí owó ò ti tú àwọn ká láti ọjọ́ yìí, obìnrin kọ́bìnrin ò lè tú àwọn ká. Ó fi hàn wípé bó tilẹ̀ jẹ́ pé àwọn tiẹ̀ ní èdè àìyedè tó jẹ́ mọ́ ti owó látẹ̀yìnwá, àwọn parí rẹ̀ ẹgbẹ́ àwọn sì gbilẹ̀ sí i. Ó sọ wípé akẹgbẹ́ òun Smash máa ń kí òun nílọ̀ ní gbogbo ìgbà tó bá ti rí òun pẹ̀lú àwọn ènìyàn tí kò ní ṣe àǹfààní kankan fún ìgbésí ayé òun. Ó sì máa ń fi òun sílẹ̀ tóun ò bá ti gbọ́rọ̀ sí lẹ́nu. Ó ní tó bá wá padà yíwọ́ fún òun tán, Smash náà ni òun máa ń sátọ̀ fún ìmọ̀ràn. Ó ti wá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé obìnrin kọ́bìnrin tàbí owó kò lè fa ìṣòro kankan fún àwọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ orin. Ògbóǹtarìgì òṣèré àti kọmíṣánná fún àṣà àti eré ìtàgé pẹ̀lú àwọn ohun tó rọ̀ mọ́ nípínlẹ̀ Delta Richard MOFE DAMIJO ti gba oyè tuntun níbi ayẹyẹ Nollywood Film Festival ti ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀. Ayẹyẹ náà wáyé nílùú Àsàbà ìpínlẹ̀ Delta níbi tí wọ́n ti fi oyè DKO na Hollywood dá ikàn òṣèré náà lọ́lá ní ọjọ́ kìíní tí ayẹyẹ náà bẹ̀rẹ̀. Olùdásílẹ̀ àjọ̀dún náà Nze Harris Chuma sọ wípé RMD gba ayẹyẹ náà fún iṣẹ́ takuntakun rẹ̀ níléeṣẹ́ Nollywood. Olórin pop ní Innocent Idibia ti pààrọ̀ orúkọ orí ìtàgé rẹ̀ Two-Face sí TUWA lẹ́yìn tó ṣe àgbékalẹ̀ àwo orin rẹ̀ kẹfà tí í ṣe The Ascension. Ikùn olórin náà sọ èyí di mímọ̀ nígbà tó ń ṣeré orin láti inú àwo orin náà níbi ayẹyẹ àwọn olórin tó wáyé lẹ́nu lọ́lọ́ yìí nílé ìgbafẹ́ Spice Root Club agbègbè Victoria Island nílùú Èkó. Ọmọ ẹgbẹ́ Plantation Boys àná náà ṣàlàyé wípé òun ò ní fi orúkọ Two-Face Idibia sórí àwo orin òun tó ń bọ̀ lọ́nà nítorí pé orúkọ Two-Face ti wà nínú iléeṣẹ́ orin fún ọdún 17 tó sì jẹ́ wípé níṣe ló ń ti agbára dé agbára. Ó wá fìdí rẹ̀ múlẹ̀ pé òun ti yọ̀ǹda orúkọ náà o àti pé látòní lọ TUWA ni òun fẹ́ kí gbogbo ènìyàn máa pe òun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìràwọ̀ ńláńlá ló pèsè síbi ayẹyẹ náà tí iléeṣẹ́ MTV ṣe agbátẹrù rẹ̀. Lára wọn ni Olisa Adibua, Dr. Seed, Timaya, Dami Crane, Chidinma, Bizu, Mode9, Basi, Orezi, Oriche Femi, Solid Star àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òṣèrébìnrin tó ṣẹ̀ṣẹ̀ ń gòkè àgbà Chelsea EDOGUN tó ń ṣiṣẹ́ takuntakun láti yọrí níléeṣẹ́ sinimá orílẹ̀-èdè Nàìjíríà ti sọ̀rọ̀ nípa bó ṣe máa ń rí lára rẹ̀ ní gbogbo ìgbà tí ọkùnrin bá dẹnu ìfẹ́ kọ. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ bóyá wọ́n ti fi ìlọkulọ̀ lọ níléeṣẹ́ náà àti nípa ìbáṣepọ̀ tó ní pẹ̀lú àwọn ọkùnrin, òṣèrébìnrin arẹwà náà sọ wípé bó tilẹ̀ jẹ́ pé àwọn alábàáṣiṣẹ́pọ̀ òun kọ̀ọ̀kan ti dẹnu ìfẹ́ kọ òun, kò tíì sí ẹni tó fi ìlọkulọ̀ lọ òun. Ó ní kò sí ohun tó burú nínú kọkùnrin dẹnu ìfẹ́ kọ obìnrin àti pé òun tiẹ̀ máa ń fẹ́ràn irú nǹkan bẹ́ẹ̀ nítorí pé ó máa ń mú kóun mọ̀ wípé obìnrin sì ni òun. Òṣèrébìnrin náà fi hàn wípé òun fẹ́ràn gbogbo ẹ̀yà ara òun sì mọ̀ pé ẹwà òun lè mú kí sinimá kankan tà wàràwàrà. Ó wá fìdí rẹ̀ múlẹ̀ wípé òun lè ṣeré sinimá ní ọmọlúàbí tí wọ́n bá lè fún òun ní bílíọ̀nù kan páùndì. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ ti wọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Obìnrin kankan ò lè tú wa ká, bracket ló sọ bẹ́ẹ̀. Richard MOFE DAMIJO gba oyè tuntun. Two-Face pààrọ̀ orúkọ. Inú mi máa ń dùn táwọn ọkùnrin bá dẹnu ìfẹ́ kọ mí, Chelsea EDOGUN ló sọ bẹ́ẹ̀. Àwa ìjọ ẹ̀ lọ lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. Lẹ́ẹ̀kan sí èmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ tó sì ń tẹ̀síwájú, ẹ má lọ síbi kankan.